Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi, mo kí wá ipa kó bójú ọjọ́ ṣe rí. Èmi ọmọ yín olólùfẹ́ yín, ayé ọpẹ́ yọ, orí ìkànnì Àjùlọ TV. Òun là wà lọ́jọ́ títí òní, gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe. A fi bíbà yìí, a fi ṣe ìkànnì ìtúsílẹ̀ ọkàn àti ìtúsílẹ̀ ọpọlọ. Ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ darapọ̀ mọ́ wa níbí, bẹ́ẹ̀ náà la wà ní orí Dr. Zabby Talk Show tá a ti máa ń gbé oríṣiríṣi ètò yẹ̀wò ń bẹ̀ bákan náà. Bọ̀ níbí báyìí a fẹ́ fi ṣe ìkànnì tó jẹ́ wípé ìtúsílẹ̀ ọkàn, ìtúsílẹ̀ ọpọlọ, òun la fẹ́ jẹ́ kó jẹ́ ní ibi báyìí. A fẹ́ dá lúrú mọ́ ṣàpà tó bá jẹ́ bọ́n ṣe ń sọ nìyẹn. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ bá wa correct ẹ̀. Èyí tá a gbé wá lọ́jọ́ títí òní, ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi, ẹ máa bá wa ká lọ. Ẹ má gbàgbé láti bá wa tẹ like, ẹ dẹ̀ má gbàgbé láti bá wa tarí ẹ̀ síwájú fún àwọn tó nífẹ̀ẹ́ sírú nǹkan báyìí. Ìtúsílẹ̀ ọkàn, ìtúsílẹ̀ ọpọlọ, lágbára lọ́wọ́ Ọlọ́run, kò ní sú wa, kò ní rẹ̀ wá o. Àṣẹ ló máa give up 2025 yìí, mo mọ̀ wípé bèbí ti ṣẹ́jú. By the time tí ó máa fi di in 10 years time, mo mọ̀ wípé ire lójú owó rí, ire ní gbogbo nǹkan tá à ń ṣe, ire ló máa já sí lágbára lọ́wọ́ Elédùmarè. Mo kí wa lẹ́ẹ̀kan sí wípé a kú bójú ọjọ́ ṣe rí níbikíbi tí ẹ bá ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Èmi ọmọ yín náà ni, olólùfẹ́ yín, ààyè ọpẹ́ yọ. God bless you. Ire o, ire gbangba. Bye for now. It's all culture. It's all culture. Yeah, but it oppresses women. Culture seems to oppress only women. Culture has never oppressed men. Culture, traditional rights, whatever these things they say, it never oppresses men. It always oppresses women. Somehow there is a part of culture where women are not allowed to do something. Somehow there is a part of culture that supports the oppression of women. Now, end child marriage in Africa. Now they are saying it's culture, it's the community. The community always affects women. The community never affects men. Everything that has been built affects women. It never affects the men. The men somehow benefit from it. Every single culture, structure, tradition, anything that has been erected in any rural community always affects the women. The women always bear the brunt of it while the men sit at the top. While the men sit at the top and benefit. Every single thing in culture benefits men. They did not put women in mind when they were doing those cultures, when they were setting those traditions. They did not put women in mind. In fact, they put those structures up to oppress women. And girl marriage in Africa. And girl marriage in Africa. Let culture stop being the cord that has been wrapped around young girls' necks. Let culture stop being the noose that hanged young girls. And girl marriage in Africa. Culture has become the very thing that kills the dreams of young girls. Culture has become the very thing that has made young girls a sacrifice. Young girls are being sacrificed. That's the word. That's what you do when you give your 7-year-old daughter, or you betroth your 9-year-old daughter to a 60-year-old man, to a 30-year-old man. You sacrifice her. She's like a lamb going to the slaughter. No dreams, no ambitions, no opinions. You've just end girl marriage in Africa. End girl marriage in Africa. That's it. That's it. That's the message. And if you follow me, hey, hop on this too. Okay? Thank you. You will not say Nigeria they work. This country now we dey do ourselves. All these problems when I see where they be like say not they go, not now business that they use until they do. The Arise TV girl wey move because of those armed robbers wey come their this thing, so you see the way they take cash. It never reach 2 to 3 weeks. They catch 12 of them. 12. They parade them. They even we shock say, Nigeria police they work like this. Watch them. Everyone, my name is SP Josephine Ade. I'm the Police Public Relations Officer for FCT Police Command, and today we're here once again to roll out the FCT Police Command achievement under the leadership of the Commissioner of Police FCT, CP Ajao S. Adewale, PSC MNI PS. The Commissioner of Police, if you remember the incident that happened at Katampe Gishiri, where the Arise presenter was killed, the robbery incident, unfortunate incident happened,
And the Commissioner of Police came out to promise residents of FCT that he was going to fish out the perpetrators. With that, the Commissioner of Police launched an investigating team led by ACP Victor Godfrey. He's the Commander Scorpion Squad. And today we are here to roll out the achievement. The squad, Scorpion Squad went out to ensure the arrest of these suspects. There are about 12 of them. I won't give you all the things. I want you to hear it out from the mouth of the suspect. We're going to start with, what's your name? My name is Salis Raji. Okay, I want you to speak out. Let the world hear you. What is your involvement with these people? Why you are here? What happened? What's your name again? My name is Sani Suraju. Sani Suraju. Suraju. So why are you here? Can you speak English or you want to speak Hausa? You speak Hausa. Oh yeah, let's hear you. Ranar na ɗauke su a mota 206 Abba ne ya kira ni. Na je mabushi ya ban Abba. Ya ban makullin mota 206. Na ɗauke su na zo sauka na ɗauki wa'annan mutum biyun na wuce wannan ya na ɗauko su dogo da su waye. Ka ɗauke su a sauka? A sauka. A nan suke da zama? A nan suke da zama. Waye ne Abba? Abba gang leader Abba Tabo. To kai ne direba? Ni ne direba. Na ɗauke su ya muka shiga Katamfe. Da muka shiga Katamfe muna shiga unguwai akwai wasu gidaje guda biyu masu iri ɗaya. An nuna muku gidan ne ko kun shiga ne? Ba nuna mai gidan bane ba, kawai mun shigo ne ba inda za mu je. Okay. Mun shigo ne kawai? Mun shigo ne kawai. Ya ce in yo ba. Na yi ribas na dawo. Ya leƙa gidan ya ce ba ma wannan za mu shiga ba mu ƙara gaba. Muna ƙara gaba ya muka je wannan gida mai kyau da motoci a ciki. Na goga fakin ya ce dan kau da motar daga wajen ko da ma'aikata suna shigowa. Ko da police suna shigowa abinda suke idan ja mota in kauce daga wajen. Na kauce suka shiga cikin gidan. To daga cikin gidan ina ta jin ihu ana dan harbe-harbe ina tsaye na soke gilas ina hango ta mata daga sama. Tana neman maɓoya daga saman bene ta kama wani waje ta ɓoye tana lilo. Sun ma ba su abin da ke faruwa ba sai na haura ta jin Hausa wanda na iske a wajen sanya suke ba kuma da ne kuka suke baya da Hausa shi ma bai jin Turanci ni kuma ban jan ni Hausa nake ji su kuma ba su jan Hausa yake cewa ta tsaya kar ta faɗo in hauro in taimake ta tsaya har na haura na je inda take to ta riga wani abu a gidanta. You see so all these problem of Boko Haram, bandit, militant and the rest or no government. If Nigeria government say enough is enough, today you will come out. That thing will come out. Now business, now they use us to the trade. We don't have any devil or any something where they stress us for this country. All this light where we know they get now business. All this problem we they face for Nigeria now business. People they gain from her. You know, see, for you to know. No matter, just misbehave. If federal government say they need you now, they will catch you come outside. They will fish you out. You will not fight government. But Nigeria government, only this Nigeria, you will report criminal case for them or kidnapping case for them. Now the police could answer because they don't work. They don't. They'll say why you pass that side. You don't know say that they kidnapped them before. How can you say you don't know say that they kidnapped them before? As a police, what be on our work? Not be to stop the kidnapping there. No, because everybody they hustle. Now say as a person like this guy, they read news, they do like this now. May disgrace not come. That's the way they cash everybody. We they do ourselves for this country. Say we they do somebody. Now ourselves we they do. All these things we they. Sọ̀rọ̀ yìí ó sì wá ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀já ìjọ òfin náà ẹ̀yin èèyàn ẹ̀jọ̀ ẹ̀ ṣe ìrànlọ́wọ́ kan fún mi ẹnikẹ́ni tẹ́ ẹ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún ó lẹ́nìkejì yín ẹ bá mi share fídíò yìí bẹ́ẹ̀ bá ṣe ń rí báyìí tẹ́ ń wò ẹ mọ̀ bá mi share gbogbo gúrùpù tẹ́ bá gbogbo kí bí tí ìrànlọ́wọ́ ti lè dìde fárábìnrin yìí ẹ mọ̀ bá mi share ẹ ṣeun lágbára Ọlọ́run ẹ̀yin náà ò ní sọkọnù ẹ̀ ní sọmọnù ẹ̀yin gan fúnra yín ẹ̀ ní sọnù láṣẹ Èdùmàrè. Ẹni táwọn ò bá rówó ká kúkú sílẹ̀ kó máa gbọ́dọ̀ àwọn ẹ dákun ẹ ṣàánú mi má jẹ́ kó pọkọ mi ẹ dákun ẹ̀yin ọmọ Nàìjíríà
ẹ ṣàánú mi o gbogbo ìgbà tá a fi wà níbẹ̀ wọ́n nà mí wọ́n nà ọmọ mi wọ́n nà ọkọ mi nínà náà máa ń nà wá láti àárọ̀ sílẹ̀ máa fi ṣú. wọ́n ṣe discharge mi lánàá ni kódà wọ́n ní in 2 weeks time kí n tún wá wọ máṣíìnì kan mi ò rẹ́fẹ́ rìn mọ́ ẹsẹ̀ mi ti wíìkì mi ò rẹ́fẹ́ rìn mọ́. ẹ̀yin olólùfẹ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share fídíò yìí. ẹ dákun ẹ̀yin abiyamọ ayé ẹ dákun ẹ ṣàánú mi ọkùnrin obìnrin ọmọdé àtàgbàlagbà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi gbogbo ìrànlọ́wọ́ 1000 2000 kò tó tó kéré ẹ dákun ẹ ṣàánú mi ọmọ tó kéré ara mi ni ní ọmọ ẹ̀yọ̀ kan tí mo ṣẹ̀ bí náà ní òun lẹ̀ ní lórí afẹ́fẹ́ yẹn ẹ dákun ẹ torí Ọlọ́run àti talẹ́ àti tọ̀nà kò sí kankan. ẹ ti talẹ́. ní ìwọ̀n lójú àánú ayé ẹ dákun ilé jẹun ìdíyàn mọ́ ẹ dákun ẹ ṣàánú mi. ẹ mọ̀ bá wa ṣí àì ẹ jẹ́ kó bọ́ sí gbòòrò ayé kó ka gbogbo àwọn abiyamọlá ọkọ arábìnrin yìí sì wà lọ́gbà àwọn ajínigbé 6 million ni wọ́n ní kan mú wá ẹ jọ̀ọ́ iye ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jẹ́ á dìde fún madam Olúwabùsáyọ̀ tọ́kọ ẹ̀ sì wà lọ́gbà àwọn ajínigbé gbogbo ẹ̀yin wa ẹ máa bá wa pín ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn olólùfẹ́ wa pàápàá jùlọ gbogbo ayé wọ́n ti ń gbọ́ yín báyìí kí lorúkọ yín. orúkọ tèmi ni Mrs. Olúwabùsáyọ̀ mi Táíwò. lẹ́nu lọ́lọ́ yìí ní òkè ọdẹ agbègbè òkè ọdẹ nípínlẹ̀ Kwara a gbọ́ wípé wọ́n jí àwọn èèyàn kan gbé even ní nǹkan bí ìjẹta àbí ìjẹrin nìròyìn kan gbòde kan pé àwọn ológun ti ṣiṣẹ́ dáadáa wọ́n ti gba àwọn kan lẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé wọ́n ti rescue àwọn kan o wọ́n dẹ̀ lẹ́yìn náà wà lára wọn ẹ bá ń ṣàlàyé fún gbogbo ayé báwo ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ gan bó ló ṣe jẹ́. ó ṣẹlẹ̀ wípé ní on the 28th of September àwọn ajínigbé wọ́n wọ ìlú òkè ọdẹ tí wọ́n wá ọ̀pẹ́ẹ̀tì níbẹ̀ so èmi ọkọ mi ọmọ mi àti dádì kan tó sá sínú ilé wa la jẹ́ victim kan gbé lọ sí ibùdó wọn ní ọjọ́ náà so láti ìgbà yẹn ọjọ́ kẹta náà tó pe àwọn fámílì ọkọ mi tó ṣàlàyé iye tó fẹ́ gbà so láti bẹ̀ wọ́n ní 200 million làwọn máa gbà wọ́n ṣàbẹ̀ wọ́n rọ̀ wọ́n títí tó fi gba 10 million naira so ìgbà tí wọ́n ṣàgbà 10 million naira wọ́n ní pé àtèmi àtọkọ mi àtọmọ mi làwọn máa fi sílẹ̀ ní ìjẹjọ báyìí ni àwọn fámílì ọkọ mi náà gbowó lọ fún wọn so wọ́n wá nípa àwọn máa fi wá sílẹ̀ ìgbà tó máa hàn fi wá sílẹ̀ ní ìjẹjọ yẹn tó gbé owó wá ó dijọ́ kejì náà wọ́n fi wá sílẹ̀ ìgbà tó bá di ọjọ́ Jímọ̀ tó lọ lọ́hùn ọjọ́ Friday wọ́n wá pè ní bọ́tà níbi tó ń fi wá há sí wọ́n pè ní bọ́tà wọ́n ní kàn lọ pé ọkọ mi náà wá wọ́n wá ní pé ọkọ wọn sọ fọ́kọ mi pé kọ́kọ mi sọ fún mi pé èmi ń lọ lélẹ́ẹ̀mí pé àmọ́ òun kò ní lọ torí wọn ti sanwó tiẹ̀ pé owó tiẹ̀ kù 6 million naira káwọn tó fi kalẹ̀ so wọ́n ṣe fi mí sílẹ̀ ní ọjọ́ Friday yẹn ní dédé bí aago 3 sí 4 wọ́n fi mí lẹ̀. 3 ìrọ̀lẹ́ àbóòrù. ọ̀sán. okay. wọ́n mú mi sọdá omi ìgbà tó mú mi sọdá omi kan torí omi wà níbi tí wọ́n máa mú wa sọdá so ìgbà tí ike mú mi sọdá tán ọ̀fọ̀nà mi ò ṣe kankan so láti ìjọ́ Friday yẹn mo wá dààmú títí nínú igbó mo rìn ní ìrọ́ náà mo sùn sínú igbó àtọmọ mi níjọ́ Friday yẹn mọ́júmọ́ ọjọ́ Sátidé ìgbà tó tún dijọ́ Sátidé mo tún bẹ̀rẹ̀ ìrìn àjò náà pé kí n tiẹ̀ lè já sí gbangba kí n lè já sọ́nà ní ìrí ọ̀nà ó sún mi ó débì kan ó sún mi mo ní nǹkan tọ́lọ̀ bá fẹ́ ṣe ní ayé mi ní kọ́lọ̀ ń ṣe mo jókòó sínú igbó mo ti rókun mo tajú kán báyìí ni mo rí sùúrù kan ó lọ sí oko ni. kí ẹlẹ́rìí sùúrù kí ló ń jẹ́ bẹ́ẹ̀. èèyàn ní àdùn àwọn àgbẹ̀ àwọn olóko sùúrù àwọn Haúsá. bẹ́ẹ̀ ni mo ṣe tajú kan tí mo rí pẹ̀lú ọmọ mi tí mo pọ̀n lẹ́yìn mo bá pariwo sàlámà lẹ́kùn pé kó jọ kó ṣàánú mi bí mo ṣe lọlẹ̀ nìyẹn mo ṣe sáré súnmọ́ mi nìyẹn ó ní bo mo ti ń bọ̀ mo ní àwọn ajínigbé náà ṣẹ̀ fi nílẹ̀ látàná mi rí ọ̀nà tí màá gbà jáde ni kó jọ kó ṣàánú mi pé kódà ọkọ mi sì wà ń bẹ̀ báyìí a sì nídìí owó wa náà
bó ṣe pé ẹnìkan lórí fóònù nìyẹn pé òun rẹ́nìkan nínú gbóǹsì kò mọ ọ̀nà àwọn ajínigbé ló ṣe fi kalẹ̀ pé kí ni kóun ṣe ẹnìyẹn bá ní àkó ẹ̀pù mi ó bá ẹ̀pù mi ó pe ẹnìkejì rẹ̀ tọ́jọ́ wà ní inú oko ẹnìkejì bọ́ta ẹnìkejì pọn ọmọ tèmi òun pọn èmi bá ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò nìyẹn wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní gbé wa rìnrìn àjò nìyẹn tó ẹnìyẹn tó wá tún pè pé ọ̀nà òrékè torí ọ̀nà yẹn yà sí ọ̀nà púpọ̀ ọ̀nà òrékè wà ń bẹ ọ̀nà baba ńlá tá a máa dá sí baba ńlá wà ń bẹ ẹnìyẹn á sọ fún pé kó má gba ọ̀nà òrékè o pé wọ́n láwọn kidnapper yẹn ṣẹ̀ lọ sí ọ̀nà òrékè ń sìn pé kó má gbàbẹ̀ o pé ọ̀nà baba ńlá ni kó máa gbà lọ tààrà tó bó ṣe ń gbé wa lọ sí ọ̀nà baba ńlá nìyẹn adé baba ńlá tán ní títì táwọn sójà wà ní wọ́n ṣe rí wa nìyẹn wọ́n ṣe dá wa dúró nìyẹn pé ibo la ti ń bọ̀ èmi ni mo wá ṣàlàyé fún àwọn sójà pé wọ́n jí mi gbé mi àtàná náà fi mílẹ̀ mi ìrọ́nà tí màá gbà jáde ẹni tó ẹ̀kú mi nínú igbó leléyìí o wọ́n ṣe gbà mí lọ́wọ́ àwọn sùúrù yẹn nìyẹn in fact mo fẹ́ gba nọ́mbà àwọn sùúrù yẹn ọ̀rọ̀ jẹ́ kí n gbà á àwọn sójà kan náà wọnú gbé tó rescue mi ò pẹ́ sí àwọn ọkùnrin méjì yẹn torí àwọn èèyàn ti ń sọ káàkiri kódà gbogbo ìwé ìròyìn gbé wọ́n ní àwọn ológun ni wọ́n rescue ni wọ́n gbà yín lọ́wọ́ àwọn bandits ṣé bẹ́ẹ̀ ló ṣe jẹ́ àbí. àwọn ológun ò wọnú gbó láyéláyé àwọn ọkùnrin àgbẹ̀ yẹn ni wọ́n ẹ̀kú mi dé títì dé ìgboro baba ńlá àwọn ológun ìta ibi bẹ́ẹ̀sì wọn lọ́jọ́ kò sí ọ̀wọ́ ní igbó rárá ẹ má jẹ́ kó parọ́ fún yín ọ̀wọ́ inú igbó ní gbígbà tó máa gba èmi àtọmọ mi kalẹ̀ tẹ́ níta jókòó sílẹ̀ ilẹ̀ náà sáré ya fọ́tò wa ebi tó ń pa ọmọ mi láti bí ọ̀sẹ̀ méjì tí òun jẹun lóúnjẹ tẹ bá níwájú rẹ̀ tó fún tó ń jẹ yẹn àwọn kan náà gbà wá nínú igbó. Intention ni wípé ẹ̀san owó ni fáwọn bandits kí wọ́n tó fi yín lẹ̀. owó ni agreement àwọn family ọkọ mi àtàwọn bandits yẹn dẹ̀ ni pé àtòní àtọkọ àtọmọ náà máa fi sílẹ̀ bàtà gbowó tọ́nà tún yọ̀rọ̀ padà kódà wọ́n tún ní ká gẹ̀ẹ́sì fóònù ńláńlá méjì àti ìdíkàd káàdì 20,000 àtúnrà glo àtúnrà tún fi ọkọ mi lẹ̀ náà ọkọ mi sì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun ẹ gbà mí o. ọkọ yín sì wà lọ́dọ̀ àwọn ajínigbé báyìí. ó sì wà lọ́dọ̀ àwọn ajínigbé báyìí a sì bá wọn sọ̀rọ̀ láàárọ̀ yìí owó náà mẹ́ta kúlé lórí 6 million naira. 6 million náà ní kẹ́ ẹ lọ wá. 6 million náà tún ní ká lọ wá ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun ẹ gbà mí ìrànlọ́wọ́ náà la nílò ó ti ń tọ́jú ń bẹ̀ o àárọ̀ yìí ń gbà tó máa tún pè wá wọ́n ní táwọn ò bá rówó ká kúkú sílẹ̀ kó máa gbọ́dọ̀ àwọn ẹ dákun ẹ ṣàánú mi má jẹ́ kó pọkọ mi ẹ dákun ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o. ẹ̀yin èèyàn ṣẹ́yìn náà ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu. bí gbogbo ìgbà tá a ti wà níbẹ̀ wọ́n nà mí wọ́n nà ọmọ mi wọ́n nà ọkọ mi nínú ọ̀nà máa ń nà wá láti àárọ̀ sílẹ̀ máa fi ṣú. ṣùgbọ́n oúnjẹ kò tó mi. ẹ jẹ́ n bi ní ìbéèrè kan báwo làlàáfíà ara yín gan ṣe wúrí báyìí ṣé ṣàlàáfíà ti tó ara. mo ṣèdí ṣáàjì mi lánàá ni kódà wọn ní in 2 weeks time kí n tún wá wọ máṣíìnì kan mi ò rẹ́fẹ́ rìn mọ́ ẹsẹ̀ mi ti wíìkì mi ò rẹ́fẹ́ rìn mọ́. wọ́n gbé mi rìn ní wọ́n ṣèdí ṣáàjì mi lánàá in 2 weeks time àwọn jẹ́nẹ́rà lọ́rùn tún ní kí n padà wá ṣe tẹ́sì mi ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun ẹ ṣàánú mi. gbogbo ẹ̀yin olólùfẹ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share fídíò yìí ẹ wo arábìnrin tí mò ń bá sọ̀rọ̀ yìí àwọn ni arábìnrin tí wọ́n post lọ́sẹ̀ tó kọjá Mrs. Olúwabùsáyọ̀ Táíwò ṣebí mo gba orúkọ yẹn. bẹ́ẹ̀ni. pẹ̀lú ọmọ kékeré kan báyìí tí wọ́n ní àwọn ológun ni wọ́n rescue wọn ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ látẹnu wọn live and direct báyìí àwọn ni mò ń bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share fídíò yìí tí wọ́n sì ń jẹ́ kó tó wa létí báyìí ni wípé ọmọ ọkọ àwọn ó sì wà ní ọgbà àwọn ajínigbé tí wọ́n ní káwọn ó lọ mú 6 million wá pé báwọn ò bá rí mú wá pípa làwọn ó pa. ẹ dákun ẹ̀yin abiyamọ ayé ẹ dákun ẹ ṣàánú mi ọkùnrin obìnrin ọmọdé àtàgbàlagbà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi gbogbo ìrànlọ́wọ́ 1,000 2,000 kò sí ohun tó kéré ẹ dákun ẹ ṣàánú mi ọmọ tó kéré ara mi ni ní ọmọ ẹ̀yọ̀ kan tí mo ṣẹ̀ bí náà mi òun lẹ́yìn ní lórí afẹ́fẹ́ yẹn ẹ dákun ẹ torí Ọlọ́run mo ti ronú mi rí mi rò mọ́ ẹ ṣàánú mi ẹ dákun ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun
ẹ̀bẹ̀ mi mò ń bẹ̀ yẹn dákun àti talẹ́ àti tọ̀nà kò sí kankan. ẹ ti talé. inú wọn lójú àánú ẹ̀yin ọmọ nàìjíríà lẹ́nu ṣe ló láàánú. lójú àánú ẹ̀ dákun ilé jẹun ìdíyàn mọ́ ẹ̀ dákun ẹ̀ sáré mi. bàbá mi gbọ́pọ̀ mi jáde ọ̀sẹ̀ yìí tó parí ọmọ mi kéré ojoojúmọ́ ló forí ló fi ń béèrè bàbá rẹ̀ ó ti béèrè bàbá rẹ̀ dání sí kò sọ pé lọ ra nǹkan wá ni ẹ dákun ẹ má jẹ́ ó lọ títí báyẹn ẹ má jẹ́ bàbá rẹ̀ láre kú ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ̀yin ọmọ nàìjíríà ẹ dákun àwọn ẹ bá mọ mí ló ṣe dà ẹ dákun. àwọn olójú àánú ń gbọ́ yín báyìí mo mọ̀ wípé àwọn abiyamọ lọ́kùnrin lóbìnrin tí gbogbo wa ò ní jọ fojú sunkún ọmọ wa wọ́n ń gbọ́ yín báyìí mo mọ̀ pé ìrànlọ́wọ́ máa dìde fún yín gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ẹ jọ̀ọ́ ìrànlọ́wọ́ tẹ́ sì fún wa ní wípé fọ́nrán yìí ẹ máa bá wa share ẹ jẹ́ kó bọ́ sí gbòòrò ayé kó kan gbogbo àwọn abiyamọ lá ọkọ arábìnrin yìí sì wà lọ́gbà àwọn ajínigbé 6 million ni wọ́n ní kán mú wá ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jẹ́ á dìde fún madam Olúwabùsáyọ̀ tọ́kọ ẹ̀ sì wà lọ́gbà àwọn ajínigbé ẹ̀yin èèyàn ẹ wò mo nírètí wípé ìrànlọ́wọ́ máa dìde láìpẹ́ láì jìnnà á gbọ́ròyìn ayọ̀ ọkọ yóò wá bá yín lé ẹ ní fojú sunkún ọkọ yín ẹ jáwọ́ ohun tí ó ṣẹlẹ̀ láàrin èmi sọ́la lágbára ọlọ́run máa dìde ìrànlọ́wọ́ bó bá tún ṣe ń lọ ẹ̀yin èèyàn wa kódà tọ́lọ́run bá ti fún arábìnrin ní àlàáfíà dáadáa wọn ò wá tá a ṣe fídíò wọn tí gbogbo ẹ̀yin ayé tẹ́ ò rí wọn lágbára ọlọ́run ẹ wò madam ẹ fọkàn balẹ̀ mo mọ̀ pé ìrànlọ́wọ́ yóò dìde láìpẹ́ láì jìnnà gbogbo àwọn ọmọ nàìjíríà káàkiri gbogbo àgbáńlá ayé wọ́n ti ń gbọ́ wa báyìí ẹ bá ti ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ìrànlọ́wọ́ yóò máa dìde ẹ má wọrí mo gba ọlọ́run gbọ́ pé láìpẹ́ láì jìnnà ẹ rí ọkọ yín tẹ́jọ dìmọ́ra yín tínú yín ó dùn tí ọ̀rọ̀ yóò sì padà já sọpẹ́ ẹ já fi mọ́ báyìí láìpẹ́ láì jìnnà wọ́n tún padà wá bá ẹ̀yin èèyàn wa wọ́n tún wá padà bá yín sọ̀rọ̀. Ìtí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Kwara State. Ìtí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Kwara State. Èyí tí a rí ń bẹ̀ òun ni pé contribution tiwa táwọn èèyàn ń pé àwọn nídìí contribution àbí. Èyí tá a yẹ contribute sí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní Kwara State. Òun ni tá a fi contribute sí ni pé hadha dhamanu sukuti wàmúlá sàmàtul buyuti wàrídọ́ bilqalili minal quti. ومن قال الحق يموت هذا زمان سكوت àsìkò ká dákẹ́ náà la wà yìí ló jẹ́ àdákẹ́ ni ò jẹ́ àwìn kankan lórí ti ń lọ ní Kwara wàmúlà dàmátulẹ̀ bóyú ti àsìkò kíkó wa ó gbélé ó lé ó gbélé iná la wà yìí ni ò jẹ́ àsọ nkankan níbi ti ń lọ ní Kwara wàrẹ́bọ̀ bẹ̀lẹ́kọ́lé ìlẹ̀mìnà lẹ́kọ́ ìwọ̀n bá tọ́lọ́hún bá fún ọ máa jẹ́ ọ máa mu nínú ilé rẹ o sì máa bẹ lọ́hún wà máa ń yẹ kú ló la ha kọ ẹ̀ mú ẹni bá lóun ọ sọ òdodo ọ̀rọ̀ àbí wọn sojú abẹ́ǹkù níbi tí ń lọ lónìí ìyẹ̀mútù yóò sì kú. àwọn ò sì fẹ́ kú. táwọn fẹ́ kú. kò sí bàbá kò sí. so èyí ò ní èsì lérí àwọn tí wọ́n béèrè yìí pé kí àwa náà ṣe kíni ká contribute sí ti ń lọ ní Kwara ẹni bá fi á sọ̀rọ̀ ni kọ́ ṣáájú kọ́ sọ̀rọ̀ àwọn ọmọ wa pé bẹ́ẹ̀ ni. ṣẹṣà àti gbọ́ ẹ ti gbọ́ nǹkan tá a fàjà kì í sọ ó ní kò kí n ṣàsìkò téèyàn ń pariwo sọ̀rọ̀ làwọn wá yìí àsìkò kó nílé gbélé àsìkò tó ń dákẹ́ kẹ wọlé kẹ tilẹ̀kùn pa kẹ tira yín mọ́nú ilé kọ́ lè ráyè máa wọlé pa yín lẹ́yọ kọ̀ọ̀kan bó jẹ́ wóróbo lẹ rí kẹrọra máa tí jẹ títí kú máa fi dé wọn ò lè sọ fún yín wípé àsìkò tẹ́ lè pariwo sókè kẹkẹ gbàǹjarè kọ gbà yín rè kẹ dìde kẹ dìfẹ́ǹdì ara yín wọn sọ pé wọn bí àwọn àáfàá rè kọjáde kọ sọ̀rọ̀ against àwọn people yìí àwọn náà mọ nǹkan tó ń lọ ó gbọ́ nǹkan tó sọ ní pípa bọ̀bọ̀ yẹn dẹ̀ láwọn ò fẹ́ kú
ó dẹ̀ níwọ̀n tó bá mọ̀ pé o ti fẹ́ kú tó lè sọ̀rọ̀ ìwọ máa sọ lọ àwọn máa ní bẹ́ẹ̀ ni àánú yín ṣe mí ẹ má dìde ẹ wá ń pè Ìgbòho ẹ ń pè Ìgbòho ẹ ń yàgbẹ́ yín. mo rò pé gbogbo wa la gbọ́ awuyewuye bọ́rọ̀ náà bó ṣe ń lọ. ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi, àní ṣìrìn o, àní ṣìwí, àní ju ẹni tán wá lágbára lọ́wọ́ Ọlọ́run. mẹ̀kúnnù kò mà ráyé wà nílùú Nàìjíríà. ẹ wo àwọn tọ́nà fi sílẹ̀ tí Bọ́lá Ahmed Tinubu tó lóun dá wọn sílẹ̀. kò ń ṣe àwọn tó jẹ́ wípé ẹlẹ́wọ̀n 6 months. àwọn tó jẹ́ wípé bàbá ọ̀daràn gidi ni wọ́n parawu àwọn náà dá sílẹ̀. báwo ló ṣe fẹ́ dáa? ẹ wo arábìnrin yìí tán sọ wípé wọ́n ti mú àwọn tán pa wọ́n yìí. ṣẹ́yìn trust ọlọ́pàá Nàìjíríà? ṣé ẹ trust ọlọ́pàá Nàìjíríà? ṣé ẹ gbọ́rọ̀ lẹ́nu arábìnrin tó sọ wípé inú igbó lọlọ́pàá làwọn ti lọ gbà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí? agbésùmọ̀mí mélòó ló ń mú? ibo ló wà? arábìnrin yìí sọ wípé kò sí èèyàn kan tó wá gba òun o, ẹsẹ̀ òun lòun fi rìn jáde o, òun rí àwọn èèyàn tán fi òun mọ̀nà ni o. torí ẹ̀ Ìjẹ̀bú fọ wéènà rẹ̀ wọ́ ò nẹ́nìyàn ṣáà ti ṣe ilé ayé yà sí báyìí. ṣé bóyá mo máa rí lọ leléyìí? Ìgbòho ní kóníkálukú lọ dira. àwọn àáfàá tó jẹ́ wípé àwọn ti dira o, irọ́ náà ń pa o. wọ́n ní wọ́n fẹ́ gbé wọ́n fẹ́ kó wọn lọ ibìkan ni oníkálukú ṣáà ń sọ títí ẹ̀. wọ́n ń lọgun Ìgbòho báyìí, ṣebí èèyàn kan ló bí Ìgbòho. Ìgbòho ní kóníkálukú yín lọ jẹ ewédú, ẹ lọ jẹ nǹkan oríṣiríṣi tẹ́ bá lè jẹ. ẹ̀yin náà ẹ pariwo fún ìjọba. ṣé ẹ gbọ́ nǹkan tí àáfàá tó sọ? àáfàá ní kóníkálukú kó lọ jà fúnra ẹ̀. láwọn máa jókòó àdúrà fún yín o. ṣe rí i wípé you are on your own, òun lọ̀rọ̀ tó wà nílẹ̀. lẹ́yìn ìgbà tán dẹ̀ sọ wípé kò sí nǹkan tí alukuran tí ò lè tú sílẹ̀. alukuran ni wàá tú àwọn agbésùmọ̀mí yìí, ó tú wọ́n lẹ̀ tì o. gbogbo àwọn ọmọ kéékèèké tó ń pa obìnrin, ọkùnrin, alukuran ni ọwọ́ wọn tú wọ́n lẹ̀ tì o. ìyẹn lẹ máa fi mọ̀ wípé business center òun náà fi ẹ̀sìn náà fi ń ṣe fún yín. ìwọ tó bá sì mú ọmọ lọ sí ilé kéú 2025 tí ẹ bá ẹ, àyàfi tíwọ náà ò bá gbọ́ ìkéde ìyìn rere tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí wípé bèbí ti ṣẹ́jú. kí ló wá fẹ́ ká máa ṣe ń sìn? ẹ̀sìn wo ló fẹ́ ká máa ṣe? àwa Áfíríkà a lẹ́sìn, a ní Elédùmarè, Elédùmarè ló ń sìn wá. máa jẹun, máa sùn, bójúmọ́ iṣẹ́ ẹ, bójútó àwọn ọmọ ẹ. wọ́n bá béèrè pé kí ló dé, lọ́mọ Ògún ni ẹ́, ẹni tó bá kọjú tì ẹ́ kógun bẹ́ẹ̀ pa sọnù. àwọn èèyàn bí á sá fún ẹ tó rántí ti máa mọ̀ wípé ó ti padà sílé, ó ti mọ nǹkan tó ń sọ. gbogbo àwọn tó ń kó tó ń gbé wọn lójoojúmọ́, gbogbo wọn ló ń kí wákàtí 5 o. Ìjẹ̀bú ṣọ̀fọ̀, àwa la ní ṣọ̀fọ̀ 8. kéèjì ara rẹ ní 2025 hour ní tẹ̀ bá ẹ. ẹ má gbàgbé láti bá wa pín ètò yìí lórí ìkànnì Àjùlọ TV. òun la wà lọ́jọ́ títí òní. ire o, ire gbàngbà. God bless you. One love. Bye for now.